ọmọ Yorùbá ní. Ẹ jọ̀ọ́, báwo ni ẹ ṣe ń sọ fáwọn èèyàn pé ẹ lówó lọ́wọ́ ní àsìkò tí a wà yìí? Gẹ́gẹ́ bí adult, ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ yẹn, adult, pẹ̀lú economic situation Nàìjíríà àti àgbáyé, ìlúkílùú tẹ́ bá wà, whichever country it is you are in, I'm sure that there will be some financial obligations, goal setting that you are going through. Mo mọ̀ pé kò sí ìlú tí a bá wà, wọ́n á ní pé inflation wà. Tí àwọn ẹbí wa tán bá bi wá fowó, báwo ni a ṣe ń sọ wípé kò sí? Tí kò dẹ̀ ní dàbí pé ìṣe ló láwọn, àbí kò sí owó ńlẹ̀. Fún àwọn tó wà nílùú òyìnbó, wọ́n á ní black tax. Ẹ máa ṣáà fún wọn lówó ni ṣáá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sínú comment section, báwo lẹ ṣe ń ṣe? Báwo lẹ ṣe ń sọ? Bówó pọ̀ lọ́wọ́ yín tó dẹ̀ máa yé wọn gidigidi gan. As adults, we need to know when to step back in financial obligations, especially towards family. Àwọn èèyàn, wọn ò tí ní tọ́jú ara wọn tán. Owó kékeré tán bá ní lọ́wọ́, wọ́n á fi tọ́jú ẹlòmíì. Mi sọ wípé ká má fún ẹbí àtará lówó o, rárá o, mi sọ bẹ́ẹ̀ o. But nǹkan tí mò ń sọ ni wípé ó yẹ kí a ní bó ṣe yẹ kí a máa ná owó wa. Ẹlòmíì, owó tó ní kò tíì tó ná. Ṣùgbọ́n kí àwọn èèyàn má bàa sọ wípé ìkà ni, owó tí ò tó ná yẹn, á wá fún ara ẹ̀, squeeze yourself, wá fi fún wọn. Ẹlòmíì wá tí wọ́n lówó tán, wọ́n tún ní sọ thank you, wọ́n tiẹ̀ ní dúpẹ́ lọ́wọ́ yín, kí ló kàn wọ́n? Torí wọ́n á wò pé ṣe ó lówó ju bẹ́ẹ̀ yẹn lọ now, ṣé tó ń fún mi lówó tó kéré tó yìí? Holy Spirit, wọ́n mọ̀ pé ìwọ tó fún wọn lówó gan-an, ká ṣáà máa dúpẹ́ ni. Ẹlòmíì dẹ̀ ní bóyá owó tó ti ń fi pamọ́, tó ń fi sí ilé ìfowópamọ́ àbí tó ń save. Ẹ pé different saving kíní ló wà nísìnyí, àwọn piggyvest, àwọn cowrywise tó ń save. Ẹbí kan á pè, ẹ jọ̀ọ́ àǹtí Bọ́lá, bọ̀dá Wálé, ẹ jọ̀ọ́ ọmọ yín ni, ẹ ṣàánú, ẹ ṣe kíní. Ìwọ wàá wò, ara á ta ẹ́, wàá kówó sílẹ̀. Ó wá dìgbà tán máa san owó padà, á wá di gbọ̀ngàn. Ìgbà tí wọ́n nílò owó, á di gbáun. I know it has happened to the best of us. Báwo ni a ṣe lè ṣe tí kò fi ní máa bu wá lọ́wọ́? How can we do it? Ẹ jọ̀ọ́, ọmọdé ni mí, mo ń bí àwọn àgbàlagbà, àwọn ọmọdé náà tán mọ̀ bí wọ́n ṣe ń ṣe. Torí fún èmi, nǹkan tí mo máa ń rò ni pé ẹni tí mi bá fún, ṣẹ́lòmíì máa fún ṣá. Ṣùgbọ́n mo ti wá mọ̀ pé tó bá fún, á rí ń bò mí o. Ẹlòmíì kò dẹ̀ ń ṣe emergency náà fi pè ẹ́. Yes, I know, mo mọ̀. Àwọn àti ń sọ pé speak out, let people help you, do not die in silence, ask for help. Yes. Àwa kan àṣìmọ̀ bó ṣe ń béèrè àbí tó bá tó wà báyìí. Ẹ béèrè, ṣùgbọ́n kó wá máa di ojoojúmọ́ lóòrèkóòrè. Let it not be every time. You are the only one always in need. You are the only one that is being called for help. When you call them, will they help you? Yes, Momo. My family are very closely knitted. An example is where I'm from. They will go all out for you. But that is what we do to each other. But there are some, àwọn ẹbí kan wà tẹ́ pé kọ́mọ ìyá wọn máa kú lọ báyìí, wọ́n á fò kọjá ni. Bẹ́ẹ̀, ọmọ ìyá wọn tó ń fò kọjá yẹn tó bá jà wọ́n ni, ó máa yọ ojú ẹ̀ sílẹ̀ fún wọn. Ẹ wo film behind the scenes tí Fúnkẹ́ Akíndélé ṣe. Ẹ̀kọ́ kan tí mo mú bẹ̀, òun nìyẹn. Ó fi mú ṣe ṣara ṣe. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ̀gbọ́n ẹ̀, àṣọ ń lò ó ni.
torí ó pé àkókò ṣe níbi tá a dẹ̀ ti wá there's the emotional aspect of it, let me put it that way. Gbogbo nǹkan a máa ṣe àti máa ní ṣó dẹ̀ mọ̀ pé ìwọ nìkan náà lọ́lọ́run dá fún wa nínú ẹbí wa, ìwọ nìkan ló là, kò sẹ́ni tó tún máa bá mi ṣe mọ́. Very emotional. Èèyàn yẹn náà á ti rò pé ikú dé, ikú kankan ò sì dé. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún wa lẹ́yìn ni pé let's set our priorities right. Ẹ jẹ́ kí a mọ nǹkan tí à ń ṣe. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ìlúkìlú tí a bá wà, àwọn tó tiẹ̀ wà ń lo òyìnbó, wọ́n ń pa owó yẹn ṣùgbọ́n wọ́n ṣe ń pa náà. Àwa kan sì kúkú mọ̀. Àwa tá a sì wà Naija náà, ẹlòmíì ò tí ì rówó tó ń ná pa. Let's tamper justice with mercy. Tó bá bíyàn fún 1,000, tó bá fún ẹ ní 100 naira, ara ẹ̀ lára ẹ̀ o. Ó ti ṣe nǹkan o. 100 naira tó fún ẹ yẹn, o mọ̀ bóyá last kọ́bọ̀ ẹ̀ náà ló fún ẹ. Bóyá ilé tó kù lọ́wọ́ ẹ̀, owó tí ó fi délé ni, owó táwọn ọmọ yóò fi jẹun ni, owó tó fi wò pé èmi gan need the rest. Torí nǹkan tí mo tún notice, nǹkan tí mo tún máa ń rí ni pé àwọn kan tẹ́ bá ti bìyàn fún ìrànlọ́wọ́ tí ò bá ti ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́, tẹ́ wá rí èèyàn yẹn bóyá ó lọ vacation, àbó gbé rẹ̀ jáde, àbó ra aṣọ tuntun fárẹ̀, àbó ra bàtà fún ara ẹ̀, ẹ máa ní ṣe bó sọ pé òun ò lówó ni, níbo ló ti rówó yẹn tó ṣe? Níbo ni ò ti rí? Ṣé wọ́n pawó sí lọ́wọ́ ni? Ṣé owó ti ẹni? Ṣé owó ti ẹni? Dá mi lóhùn. Ṣé wọ́n pawó sí lọ́wọ́ ni? Kó tó bá wo oníkálùkù ló lè fi owó ẹ̀ ṣe, ló dẹ̀ lè fi ara ẹ̀ ṣe. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí bíbéèrè wa kó jẹ́ lemọ́. Ẹ dẹ̀ má jẹ́ kí ó jẹ́ pé eléyìí táwọn èèyàn bá fún wa, a tún máa wò pé ṣe bóyá kó ṣe jù yẹn lọ. Báwo sì ni ẹ ṣe máa ń sọ fáwọn èèyàn pé rárá mi ò ní báyìí tí ó dẹ̀ ní dìjà? Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Adéláyọ̀, ọmọ Yorùbá lèmi o.